ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo. Àkórí iṣẹ́ ìránṣẹ́ eléyìí tí ẹ fẹ́ gbọ́ yìí ni mo pè ní ìgbàgbọ́ àwọn bàbá. Battle against Babylon is at it again. Ìgbàgbọ́ àwọn bàbá wa, a divine message from God. A divine message of God for this rotten generation. Evangelist Fẹ́mi Oyeni yóò yẹ láwùjọ ẹ̀. Gospel Yahuse, gospel Alanta, gospel Shoki, gospel Shakushaku, gospel Alingo, gospel One Corner, gospel Gbese, gospel Asonto, gospel Sopi, àti gospel Kerewa. Ó bani nínú jẹ́ láti discover wípé gbogbo àwọn ijókíjó àtàwọn orin ẹ̀mí èṣù wọ̀nyí làwọn bọ́nẹ̀gì àsìkò yìí ti mọ̀ ọ́ jójà àwọn kèfèrí kan. Ọ̀gẹ̀dẹ̀ ayé bàjẹ́ ayé sọ pé ó ń pọ̀. Ìbànújẹ́ àwọn alágbàgbọ́ yóò ti pọ̀ tó lọ́dọọdún. Ìgbàgbọ́ àwọn bàbá wa ló máa tún gbẹlẹgbẹ́ rẹ̀ rọ̀. Ká ronú ibi tá a ti bẹ̀rẹ̀, ibi tá a bá dé, ká tún wá bira wa léèrè wípé ibo gan-an là ń bá gbàgbọ́ lọ o. Nínú àwòfín àti àròjinlẹ̀ tí mo ṣe lórí ìjọ àkókò yìí, mo discover wípé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó bọ́ sọnù láàrin wa ó bà nǹkan jẹ́ nínú ìjọ tí kì í ṣe díẹ̀. Ẹ ò tí ì gbọ́ nǹkan kà fẹ́ni tó bá ra fídíò sí ni ìgbàgbọ́ àwọn bàbá wa ló máa tó pọ̀ tí ó gbogbo nígbàgbọ́ ìran àtàkókò yẹ́yẹ́ wá gbọ́ gbogbo àdìtú pẹ́lẹ́pẹ́lẹ́ tí nínú fíìsì ni ìgbàgbọ́ àwọn bàbá wa ìgbàgbọ́ àwọn bàbá wa ìgbàgbọ́ àwọn bàbá wa. Lọ́tọ̀dọ̀ yá bèrè fún tọ̀dọ̀ rẹ lónìí. Èsúrí ẹ̀rọ yìí fún àlàyé tàbí láti rà ń bẹ̀ 08034387316. Ìgbàgbọ́ àwọn bàbá wa is a watch to watch. God bless you. Pàwálẹ́kùn la fi ń ṣàwàdà tá a fi ń ṣẹ̀rírí nínú ilé Olúwa. Ìfẹ́kùfẹ́ àti ìbárí ayé ti ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ti fọ́ wa lójú inú, ó ra wá níyì ọkàn, ó sọ wá sínú òkùnkùn bírímù.